now ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ èmi ní direct contact tí mò ń bá Muyideen sọ̀rọ̀ directly gẹ́gẹ́ bí ìyá mo dẹ̀ ń tẹ Muyideen nínú mo ní Muyideen ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo sọ implication nǹkan tó wà nílẹ̀ mo ní Muyideen in tó ń ṣẹlẹ̀ yìí ibi tó lè lead ẹ̀ sí lélẹ̀ tó bá jẹ́ pé òun parọ́ you think I will be so stupid and daft láti wá máa defend Muyideen tó bá yẹ pé òun parọ́ mi ò ní bèèrè lọ́wọ́ ẹ̀ mo sọ lórí platform mi pé eventually tí mo bá notice pé tí mo bá rí pé tí mo bá bára nínú ọ̀rọ̀ Muyideen wàláhì orí platform mi ni ti máa bá bá tiẹ̀ jẹ́ èmi fúnra mi ni máa ṣe show fún Muyideen but so far nǹkan tí ó wà nínú nǹkan tí Muyideen report tó kọ fọ́lọ́pàá that is what I follow mi ò sọ̀rọ̀ beyond I shouldn't bring comment to this issue. But this is what they are doing. Any nǹkan tí mo kà fún yín sí ni mo ṣe máa post ẹ̀. Mo ṣe máa post comment yẹn and other comments. Lábẹ́ show Iyalaje mi tí wọ́n ti ń ṣépè. Has anybody come here to curse Iyalaje àbí to curse anybody? Do you understand? Now for her now to have guts. Olórí ó láyà ó wá mú comment ó wá tún lọ blog àwọn tó wà London tí wọ́n tẹ̀lé mi ó wá lọ blog wọn lórí platform ẹ̀ and you think that is okay? Do you think that's normal? ṣó ya wèrè ni kò fẹ́ kẹ́lómi sọ̀rọ̀ òun fẹ́ máa sọ̀rọ̀ kò fẹ́ kẹ́lómi sọ̀rọ̀ mọ́ is she mad or something? Is she crazy or something? Is something wrong with Funmi? ṣé Funmi ya wèrè ni? àbí kò ní bá mi dá fáwọn tó ń comment lábẹ́ lọ́dún ẹ̀ kò ní bá mi dá fáwọn tó ń tẹ̀lé tó ń comment lórí platform ẹ̀ òun sọ pé bóyá wọ́n fún wọn lówó níbi tó ń wà ṣé mò ń fún anybody lówó bíbá yìí am I making money from what I'm doing? I'm not making money from what I'm doing. ìjẹ́nìyàn humanity lèmi ṣe èmi sọ fún ẹ pé èmi èèyàn lèmi wọ gbogbo ẹ̀yìn yẹn dẹ ẹ dáwọ́ èèyàn bọ́ra ẹranko gbó lásán ó ní gbogbo yín ẹranko tí ò láàánú èèyàn lójú ẹranko ni yín gbogbo èyí tẹ́ ń dúró pé kí Muyideen lọ kú dànù lórí pé ọmọ yẹn jà fún right ẹ̀ ṣé kò lẹ́tọ̀ọ́ láti nígbà tó báyàwó ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti báyàwó ẹ̀ jìrì are you mad or something? tí ò bá lè dágbà láàmú ṣé kò tún lè dáyàwó ẹ̀ mú ni tẹ wá kó sábẹ́ ìyàwó ẹ̀ tẹ wá ní kókó máa lọ sí kinní èmi Olúṣọlá mo sọ fún yín mo fi ọwọ́ gbáyà fún yín wàláhì tàláhì máa tẹ̀lé Muyideen as long as tí ó bá yẹ pé orí òótọ́ ló wà tí ò parọ́ Muyideen tó bá wà lórí platform tó bá wu ẹ̀yẹn tí gbogbo èèyàn bá sá lẹ́yìn ẹ̀ èmi Olúṣọlá mo dúró tán fún ẹ mo fi ọwọ́ gbáyà èmi Olúṣọlá Yusuf mo dúró tán fún ẹ màá dúró tó fún ẹ anything tó bá máa níìdì èmi fúnra mi èmi fún mi single handedly I will stand by you Muyideen. I will stand by you, Muyideen. You are defending some Ibukun, èmi defending Muyideen. Let's say you are Ibukun's lawyer. I am Muyideen's lawyer. Kí ló fẹ́ pè? Èmi bá Muyideen sọ̀rọ̀ directly. Muyideen update mi pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀. Olórí burúkú yín ṣẹ́yìn bá Ibukun sọ̀rọ̀ directly. Olórí burúkú yín lẹ́yìn oṣù mẹ́ta lẹ́ni kí Ibukun wá jáde wá. Kó wá máa fọ torí àgbàlá lẹ ṣe ní kó jáde wá kì í ṣe torí títa rẹ̀ òun ló gọ̀ nítorí pé òun fẹ́ travel Iyalaje yìí ló gbé jáde lórí platform ẹ̀ tó ní òun pogolongo tó ń wáyàwó fún Muyideen kò fi Muyideen lára balẹ̀ láti wá obìnrin tó fẹ́ fúnra rẹ̀. ẹ wá gbé ọ̀ràn gbọ̀ngbọ̀n ìyàwó lé lọ́rùn ìyẹn kàn dóko kiri ó kàn dóko ọmọ lára nínú ilé ó wá ka mọ́ ibi tí wọ́n ti ń bá sùn ẹ wá ní kọ́ ọmọ ọlọ́mọ fòkò níṣò tó bá jẹ́ pé wọ ni tó bá yẹ pé Muyideen jábúrò rẹ àbújẹ́ brọ́dà ẹ máa rọ́ọ̀bù ẹ máa fọwọ́ pàbùkù lórí pé kó dákẹ́ ó sọ̀rọ̀ endurance olórí burúkú sọ pé kí lóde tí òun endure lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ fẹ́ kí wọ́n ju ẹ̀mí rẹ̀ lé lọ́wọ́ kán gba ẹ̀mí ẹ̀ kán sín kẹ́ tó mọ̀ pé wọ́n endure ẹ máa gbọ́ nǹkan tó olórí burúkú tí wọ́n ránṣẹ́ ẹ máa gbọ́ nǹkan tó sọ. Fuad
ẹ sọ̀rọ̀ ọdún mo ti try láti get ẹ nǹkan tí mo kàn fẹ́ sọ okay ìgbà tí mo pè é tẹ́lẹ̀ yẹn ariwo wà bẹ́ẹ̀ so what mo fẹ́ sọ I have many things to tell. ṣé ń gbọ́ ṣó audible. a lè number one lórí ọ̀rọ̀ ilé yẹn èmi ò rí pé ọdún mo pé mo fọlọ́run sọ Jamiu bàbá ó sọ pé kéèsì ti wà ń court lórí ọ̀rọ̀ ilé yẹn èmi ò rí yẹn as kínní èmi ò rí going to court yẹn bí nǹkan bíi tó wà pa kan nǹkan tẹ́mi ò bá advice èmi lè wáyàn tó lè ra ilé yẹn bá dẹ̀ ra ilé yẹn wàá dẹ̀ fún ẹni yẹn ní kínní ìwé ilé ó ti tán kéèsì ti close nìyẹn bí èmi ṣe rí nìyẹn òun pé I will try láti. ṣé àwọn ọkàn tí wèrè ń sọ ọ ló máa wẹ́n tó máa ra lé Muyideen wá wípé kò ní láti lọ sí court ṣó ti yé ń sìn wípé wọ́n ní kéèsì wà ní court do you understand àwa yìí là ń bẹ̀bẹ̀ táwọn hold the case kó má lọ sí court because tíkẹ́ẹ̀tì bá lọ sí court is going to be criminal no ma fi gbé it's not going to be civil anymore any longer are you getting me now ta ló ń send me message do you understand tíkẹ́ẹ̀tì bá lọ sí court torí ọ̀pọ̀lọpọ̀ yín ọpọlọ yín ò pé ọpọlọ many people ọpọlọ wọn ò pé do you understand now eléyìí sọ wípé òun máa wẹ́n tó máa wá ra ilé wípé kọ́ máa wulẹ̀ lọ sí court ṣé ọ̀rọ̀ ilé ni wọ́n ń gbé lọ sí court ẹ máa gbọ́. láti lè bá ẹni gẹ̀ẹ́tì èèyàn tó máa ra ilé yẹn you understand láti ti ra ìyẹn tán síbẹ̀ then lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó sọ pé òun fẹ́ sùn ẹ̀ lọ court èmi ò bá advice ẹ̀ kó kàn ṣe fídíò pé ókè o má bínú o mi ò sọ bẹ́ẹ̀ mọ́ o má bínú so that lè rà. ṣé ẹ ti ríbi tí wọ́n ń lọ ó ní kí Muyideen jáde wá kó sọ fún ìyàwó ẹ̀ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ o òun ò bẹ lọ́dọ̀ òun ò bá wà àti pásítọ̀ pọ̀ mọ́ o ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ṣé ibi tí wọ́n lọ gan nìyẹn o gbogbo gbèrè tí wọ́n ṣe tí Ìyálájé ń ṣe yẹn gbogbo òṣì tó gbogbo wọn ṣe tí wọ́n kóra wọn jọ ibi tí wọ́n lọ gan nìyẹn that's what they want Muyideen to come out to say wípé okay òun ò sọ bẹ́ẹ̀ mọ́ ní ọ̀rọ̀ tó ti ń sọ more than 2 months almost 3 months tó ti wá ń ta when Agbala Gabriel will have chance to exonerate himself nígbà tí Oríyọmí wà ń bẹ̀ he doesn't Agbala Gabriel did not come out to make any comment about this allegation so kí wá ní ti Gbàrànmí Dẹlẹ́rù ajínigbó tó wá dọkọ ẹni kí ni Gbàrànmí Dẹlẹ́rù why are you taking fancy on top of another person's headache now wọ́n rán ilé wá ń sìn kó wá lọ ó lọ bá Muyideen ló lọ bá Muyideen lórí kọ́ọ̀dù gbogbo eléyìí wá o pé kó lọ bá kọ́ sọ pé wọ́n fẹ́ ra ilé ẹ máa gbọ́ ibi tó pònú tínú wọn jàǹde àwọn elébi arebi pa ẹ máa gbọ́ o wọ́n rán ilé wá ń sìn kó wá bá Muyideen kó wá sọ fún wípé kó má gbẹ́jọ́ lọ sí court kó lọ withdraw case kúrò dọ̀dọ̀ wọn ọlọ́pàá olórí burúkú yẹn mọ̀ pé ẹ fẹ́ ṣẹjọ́ lẹ́ fitimẹ́sì ọmọ ọlọ́mọ lẹ́gbẹ́ 1 million lẹ́ pé kí wọ́n lọ máa wá brọ́dà rẹ̀ wá àbí kí nìkan tó gbẹ́jọ́ dọ́dọ̀ human rights in the first place kì í ṣègbà tí wọ́n gbé 1 million lẹ̀ tí wọ́n ní kán lọ máa wá Muyideen wá àti àwọn family àwọn tó làkáǹtì tí wọ́n bẹ̀rẹ̀ sí lu brọ́dà ẹ̀ tí wọ́n lù tí yẹn wà lọ hospital for 3 days ṣebí nǹkan tó sún Muyideen dọ́dọ̀ human rights nìyẹn ṣé human rights pẹ́ wà pẹ̀lú àwọn àfà ṣé Muyideen wà pẹ̀lú àwọn àfà then Muyideen was not with àfà àwọn ajígi àwọn fàfà lọ́n ṣó tí ìmọ̀ ń gbà yẹn ẹ̀yin ni genesis of this problem mo sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pàtẹ́wọ́ tẹ́lẹ̀ like Agbala Gabriel ẹ̀yin lẹ hate ẹ̀ jù mo sọ fún yín because bẹ́ẹ̀ ṣe ń gbé ọwọ́ tẹ̀ ń gbé ibi tí ò sí wàhálà ibẹ̀ lẹ ti bá Agbala Gabriel ibẹ̀ lẹ ti bá wa wàhálà ibẹ̀ lẹ ti wá wàhálà fún ibi tí ò sí wàhálà rárá ẹ bá mi tag Agbala Gabriel ẹ bá mi tag Agbala Gabriel tẹ́ ń tag ẹ̀
àwọn èèyàn lè tábà ṣe sí drama you understand. kí ló ń ṣe sí drama ẹ hold on ṣáàgbórí buhari burúkú. àwọn better girls ju òun lọ má bá dẹ̀ ra ilé yẹn wàá dẹ̀ fún tó bá dẹ̀ ra ilé yẹn wàá dẹ̀ fún ẹni yẹn ní kinní ìwé ilé ó ti tán kéèsì ti close nìyẹn bí èmi ṣe rí nìyẹn òun pé I will try láti lè bá ẹni gẹ́ẹ̀tì èèyàn tó máa ra ilé yẹn ìbáyà bó tiẹ̀ ṣe 2 million yẹn bó ṣe 1.5 bó ṣe. ṣé ń gbọ́ lórí burúkú tó fẹ́ ra lé ṣé ń gbọ́ wèrè ṣé ń lọ lórí burúkú elébi ó fẹ́ ra lé ní 1.5 million 2 million ṣé ń gbọ́rọ̀ wèrè lẹ́nu òpònú afọ́fúngbẹ́mu àwọn wèrè. All they want him to do ni pé kó jáde wá kó ní tóun rí òun ò rí mọ́ ibi tẹ́ ẹ ponú dé ọlọ́run tó máa mú yín ni ọlọ́run tó máa tú yín láṣìírí òun ni ọlá ẹlẹ́dàá àwọn tí Adémọ́lá ti fìyà jẹ in the past olóní kó bọ́ sí trap Muyideen àwọn ọmọdé ń sọ fún yín wàláì tàláì sọmọbìlẹ̀ ìlàzíl àwọ̀ mo fi ọlọ́run ọba ṣẹlẹ́rìí fún yín pé tí Muyideen bá fi lè lọ sí court Adémọ́lá máa káwọ́ pẹ̀yìn ní court báyìí lójọ́ ni wàláì ọlọ́run. And that's one thing you don't know. You think you want to damage Muyideen. Muyideen ò lórúkọ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ VDM ni. Very dark man. Ọ̀rọ̀ Muyideen ó dàbí ọ̀rọ̀ Muyideen is already in the mud. You cannot bring him down. You are the one that will go down.